a kú dédé àsìkò yìí, a kú kó lè dà yóò rọrùn fún wa láṣẹ Lédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 29 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ kẹtẹpẹ tó wà nínú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn tá a bá padà dé ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú ìkàlẹ̀ o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ oyè lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party tó díje dupò ààrẹ lọ́dún 2023 tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, eyín Peter Obi, ohun màá ló ti sọ wípé lórí ìwọ́de èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbà lérò wípé wọn yóò ṣe lójúnà láti fi pe àkíyèsí ìjọba àpapọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn lórí ebi eléyìí tó ń pa ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí àti ọ̀wọ́n gógó oúnjẹ èyí tí owó tó wà nílẹ̀ ò tó láti rà báyìí. Ó ní ẹ̀tọ́ ni fún àwọn ọmọ Nàìjíríà àti fún ẹnikẹ́ni láti ṣe ìwọ́de alálàáfíà fi béèrè ohun tó fẹ́ o, yálà lọ́wọ́ ìjọba àbí lọ́wọ́ iléeṣẹ́ aládàáni ni. Peter Obi tó tẹnumọ́ ìpinnu rẹ̀ wípé òun yóò rọ ìjọba àpapọ̀ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti má lè kọlu àwọn olùwọ́de tó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn èyí tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹjọ di ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2024 yìí. Ó ní kàkà kí wọ́n kọlù wọ́n, ó ní òun yóò gbà wọ́n lámọ̀ràn láti pèsè ààbò tó péye fún àwọn èèyàn ọ̀hún tó fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn láti má lè jẹ́ kí àwọn jàǹdùkú kí wọ́n já ìwọ́de alálàáfíà ń gbà mọ́ èròǹgbà àwọn tí wọ́n ṣe lọ́wọ́ o. Peter Obi tó sọ̀rọ̀ náà nígbà eléyìí tó ṣe ẹ̀lẹ́mbẹ̀hùn sí gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti níbi tó ti kí gómìnà náà wípé ó kú iṣẹ́ takuntakun ìfọmọnìyàn ṣe àti mímú ìdàgbàsókè tó lọ́rìn bá ìpínlẹ̀ Abia. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi, ó wá rọ àwọn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn náà kí àwọn náà kí wọ́n pa òfin mọ́, kí wọ́n bọ̀wọ̀ fún òfin. Bákan náà, ohun tó bá lè mú jàgídíjàgan dání láàrin wọn kí wọ́n jìnnà sí i, kí wọ́n sì ṣe ìwọ́de náà lé ìlànà sí òfin ìbámu èyí tí wọ́n fi ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn yálà lórílẹ̀‐èdè Nàìjíríà bí lágbàńlá ayé ni o. Ó ní nípa èyí olóhun ní ìgbàgbọ́ wípé ìjọba àpapọ̀ yóò tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun ẹ̀bẹ̀ àwọn ọmọ Nàìjíríà kí wọ́n sì lè mú àyípadà tó lọ́rìn bá orílẹ̀‐èdè wa Nàìjíríà. Lórí ọ̀rọ̀ ìwọ́de náà, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà ti fi ojú wòye tirẹ̀ wò wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, ó ló di dandan fún àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn o láti lè béèrè ohun tí wọ́n fẹ́ lọ́wọ́ ìjọba. Ó ní màkànmàkàn lọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí, oyè tó kan ará Ìwó bẹ́ẹ̀ ni yóò kan ará Idẹ. Ó nítorí wípé ohun ẹ̀bẹ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń béèrè fún lọ́wọ́ ìjọba àpapọ̀, ó ní ó ta bá ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ sì ni ló ta bá àwọn ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ ìjọba ìbílẹ̀ gbogbo jákèjádò tùbútùrò èyí tó gbé orílẹ̀-èdè wa Nàìjíríà dúró. Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ náà níbi àṣekágbá ètò kan èyí tí wọ́n pè ní ọ̀sẹ̀ àṣà àti ìṣe ti ọdún 2024 Ìbàdàn Cultural Week, eléyìí tí wọ́n fi sọrí Ìbàdàn látọwọ́ àwọn àjọ kan tí wọ́n pè ní CCII, eyín Central Council of Ibadan Indigene, èyí tí wọ́n gbé kalẹ̀ láti fi sàmì ayẹyẹ àṣà àti ọdún ìṣe ní ilẹ̀ Yorùbá pàápàá jù ní ilẹ̀ Ìbàdàn, eléyìí tí Ṣèyí Mákindé tí gómìnà náà kópa níbi àṣekágbá ètò ọ̀hún tó lárinrin tó sì ní adùn nílùú Ìbàdàn. Nígbà tá Ṣèyí Mákindé ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń sọ̀rọ̀ náà lónìí sí gbogbo àwọn ìbéèrè tí àwọn ènìyàn ti ń béèrè lọ́wọ́ òun lórí wípé bóyá òun fọwọ́ sí ìwọ́de ìfẹ̀hónúhàn àbí òun ò fọwọ́ sí i. Ó ní báyìí ní ṣe kan mi kò yí padà o.
òun ní ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n rí sọ wípé àwọn yóò ṣe ìwọ́de. Ó ní ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ṣo tóun yóò bẹ gbogbo àwọn tí wọ́n yóò ṣe ìwọ́de náà ni wípé kí wọ́n jìnnà sí gbogbo ohun tó lè tàpá sí àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà kí wọ́n ṣe ìwọ́de ẹ̀fọ́núhàn náà lọ́nà eléyìí tó bá òfin mu, kí wọ́n sì má kọlu àwọn dúkìá ìjọba ìpínlẹ̀ àbí ìjọba ìbílẹ̀ tó fi mọ́ ìjọba àpapọ̀. Ó ní bí wọ́n bá ti ń ṣe èyí tí wọ́n ń lọ ní ìrọwọ́rọsẹ̀ tó ń ti orin àti àwọn àkọlé ohun èdùn ọkàn wọn lọ́wọ́. Ó lóun ní ìgbàgbọ́ wípé ìjọba wọn yóò gbọ́hùn ẹ̀bẹ̀ àwọn ọmọ Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Ṣèyí Mákindé, ó kí gbogbo àwọn ọmọlẹ̀ yìí fún ìfọwọ́sowọ́pọ̀ fún ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀. Ó wá ní òun ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ ọjọ́ lábẹ́ ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò padà mú yẹ̀sì ní ìkẹyìn ni. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní Rescue Movement of Nigeria ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá òun ó bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè yìí, bákan náà kí wọ́n bọ̀wọ̀ fún òfin èyí tí wọ́n fi gbé ṣíṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà kalẹ̀, nítorí pé ohun gbogbo òun ló lè ìlànà àti òfin rẹ̀. Ó ní ìlú tí òfin bá ti wà dandan ni kí ẹ̀ṣẹ̀ bẹ̀ kó dúró. Bẹ́ẹ̀ sì ni ẹni tó bá ti tàpá sí òfin ó yẹ kí wọ́n lè pe àkíyèsí onítọ̀hún lábẹ́ òfin, kí wọ́n fi ìyà jẹ sí ìlànà àti ohun tó bá ṣẹ̀ eléyìí lábẹ́ òfin. Àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n gbé ọ̀rọ̀ náà jáde ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí láti ẹnu ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ náà àti ìbára ìlú sọ̀rọ̀, eyín Reverend Emmanuel Ọlọ́runmàgbà ló sọ̀rọ̀ ń di mímọ̀ lórúkọ ẹgbẹ́ ọ̀hún wípé ààrẹ Tinubu ó nílò láti bọ̀wọ̀ fún òfin ìwọ́de ìfẹ̀hónúhàn. Ó ní gbogbo àwọn ọmọ ogun àti àwọn agbófinró tí wọn yóò lò kí wọ́n sì rí pé wọ́n pè wọ́n sí àkíyèsí láti má lè kọlu àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lálàáfíà ọ̀hún. Bákan náà kí ààrẹ Tinubu rí dájú wípé lórí ohùn àti ìpè tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pè lórí ọ̀wọ́n gógó oúnjẹ èyí tó fa hílàhílò tó mú ìpákàǹpekè tó sì mú ìbẹ̀rù bá ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí, kí wọ́n rí dájú pé àtúnṣe wà lórí rẹ̀. Pàápàá jù gbígbé iye tí wọ́n máa ta jálá epo kan àti dísù tó fi mọ́ afẹ́fẹ́ ìdáná tí wọ́n yóò máa tà kí wọ́n gbé wálẹ̀ jọjọ, kí wọ́n sì rí dájú pé ètò ààbò ó péye ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa, èyí tí ó fún àwọn àgbẹ̀ ní ìwúrí láti lè lọ sí oko ṣiṣẹ́ òòjọ́ wọn, tí ó sì jẹ́ kí oúnjẹ pọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lópin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí. Ìròyìn fẹ́lifẹ́li ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arábìnrin kan ẹni ọdún 25 eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Yétúndé Gbádébọ̀ tó fẹ́ ta ọmọ bíbí inú rẹ̀ obìnrin ọmọ ọdún 3 kó lè rí owó gbà kó fi ṣararindìn ní agbègbè Ṣàgámù. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní arábìnrin ọ̀hún Yétúndé Gbádébọ̀ èyí tí ọwọ́ tẹ̀ tó ń gbé ní agbègbè Aládìyẹ nílùú Ṣàgámù níjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ọjọ́ 25 oṣù keje ọdún tí a wà yìí ní nǹkan bíi aago 10 òun ni arábìnrin ọ̀hún dúnàádúrà pẹ̀lú ẹni tó fẹ́ ta ọmọ rẹ̀ bíbí inú obìnrin ọmọ ọdún 3 fún, wípé bó bá di ìwòyí ọ̀la àwọn yóò ṣètò bí wọn yóò ṣe mú ọmọ ọ̀hún wá sí ọ̀dọ̀ ẹni tí wọ́n fẹ́ ta fún pẹ̀lú owó kan eléyìí tí wọ́n ní 700,000 náírà 700,000 naira, èyí tí wọ́n ní wọ́n fẹ́ ta ọmọ náà kó tó di wípé ó ṣojú mi kòró kan èyí tí ọ̀rọ̀ ọ̀hún ta kóró sí etí rẹ̀ tó yára gbé ìgbésẹ̀ láti lọ rèé fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn agbófinró létí kó tó di pé wọ́n fi ọwọ́ òfin mú arábìnrin Yétúndé pẹ̀lú ìdúnàádúrà àti ẹni tó fẹ́ ta ọmọ ọ̀hún fún o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti ẹnu alukoro wọn SP Ọmọlọ́lá Òdútọ́lá ti fi ọ̀rọ̀ múlẹ̀. Ó ní nígbà tí àwọn ọlọ́pàá agbègbè Ṣàgámù mú arábìnrin ọ̀hún, wọ́n ní ń ṣe ló bẹ̀rẹ̀ sí ní sẹ́ò pẹ̀lú arákùnrin èyí tó fẹ́ ta ọmọ náà fún tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday None. Ó ní àwọn méjèèjì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́ wípé irọ́ ni àwọn ò ta ọmọ, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rí tó wà nílẹ̀ SP Ọmọlọ́lá Òdútọ́lá ti ṣàlùkòrò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ní ìwádìí ti ń lọ ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn tí ajere ìwà bàjẹ́ ọ̀hún bá ṣímọ́ àwọn méjèèjì, eyín arábìnrin Yétúndé tó fẹ́ ta ọmọ rẹ̀
àti ọ̀gbẹ́ni Sunday tó fẹ́ tà á fún wípé wọn yóò kó wọn lọ sílé ẹjọ́ tí wọn yóò sì jìyà tó tọ́ lábẹ́ òfin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olórin kan eléyìí tí wọ́n kọ wípé ojú kòkòrò kò ní pa mí o, ìwọ̀nba ohun tí mo ní ti tẹ́ mi lọ́rùn, òun náà ni Portable ń ló yálò lórí ìwọ́de eléyìí tí wọ́n fẹ́ ṣe nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí tí ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹjọ. Portable tí ṣe ọ̀kan nínú àwọn olórin tàkasùfé wèrè olórin ìdààmú àdúgbò, ó mà ti sọ̀rọ̀ bóde o. Ó ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má ṣe retí wípé bóyá òun yóò bá wọn kópa nínú ìwọ́de ọ̀hún. Ó ní kí lòun tún fẹ́ tí Ọlọ́run ò tí ì ṣe fún òun. Ó ní béèyàn ò bá tí ì ní owó ni yóò máa ní kí ikú máa bọ̀ wá pa òun. Ó ní gẹ́rẹ́ tí owó bá ti dé, olúwa rẹ̀ yóò máa sá fún ikú, bẹ́ẹ̀ sì ni yóò máa sá fún gbogbo ohun tó lè dẹ́mi onítọ̀hún légbodò. Portable tó sọ̀rọ̀ náà nínú fọ́nrán kan eléyìí tó ní òun ní tòun, òun ò ní bá wọn kópa o nínú ìwọ́de. Òun ó sì rọ àwọn ọmọ Nàìjíríà láti ṣe ìwọ́de alálàáfíà òun lọ́nà tó bá òfin mu. Lára àwọn àpẹẹrẹ eléyìí tí Portable ìdààmú àdúgbò tó fi lélẹ̀ ní wípé láti ìgbà tí wọ́n ti ń ṣe ìwọ́de, ebi ń pa ìlú àríjẹ àrímù. Ó ní ǹjẹ́ ẹ rí Dangote, Fẹ́mi Ọ̀tẹ́dọ́là àbí ẹ rí Àkàndé àti àwọn èèyàn jàǹkànjàǹkàn níbi ìwọ́de? Ó ní kò ṣeé ṣe o, nítorí pé wọ́n ti ní ànító, bẹ́ẹ̀ sì ni àníṣẹ́kù ti ń bẹ nílẹ̀. Ó ní nípa ìdí èyí òun nítòun òun ò ní bá wọn kópa níbi ìwọ́de náà. Ó ní ọdún 2020 níbi ìwọ́de ẹ̀fìn òpin tí sáwọn SARS EndSARS èyí tó wáyé, ó ní nígbà náà ológun mú struggle lòun tóun ṣe ń tiraka láti tóun ṣe ń ṣe wàhálà kóun lè rí jẹrímù. Ó ní nígbà náà nìyẹn, ní ṣùgbọ́n lásìkò tí a wà yìí Ọlọ́run ti yí ìgbà padà fún dáadáa fún òun o. Ó ní nípa ìdí èyí kóun fi ẹ̀yìntì láti máa ná ìwọ̀nba owó àti àwọn àlàáfíà oore tí Ọlọ́run ṣe fún òun nínú ilé òun, gẹ́gẹ́ bí Portable bó ti sọ̀rọ̀ òun. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí ojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti gbọ́ tún rẹ̀ míì. Mo gbà á ládùúrà wípé ayọ̀ Ọlọ́run ò ní fi wálẹ̀. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.